إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. A yìn Ọlọ́run. Alhamdulillah. A sì gbé ògo fún ọba náà. Ọba tí ó ní a kù láyé di àsìkò yìí, ọba náà la dúpẹ́ fún. Alhamdulillah. Kò ṣe wá lẹ́rú tí ó máa dúpẹ́, kó má ṣe wá lẹ́rú aláìmoore. Àmín. Gbogbo àtà bá ń dúpẹ́ orí síwájú Ọlọ́run k'Ọlọ́run máa ṣàlékún orí ẹnì kọ̀ọ̀kan. Àmín. Ìkẹ́ tó pọ̀ àti ìgẹ̀ tó pọ̀ kó bá síwájú ẹ̀dá Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ìkẹ́ náà bá wọn aráalé Ànábì bá wọn sàbí ẹ̀. Àdágbádá sí orí ẹ̀, Ọlọ́run sí léhun táwọn náà jẹ lérí ní ayé. Àmín. Ní kọ̀kọ̀ sàárè àti ní gbangba kìyàmà. Àmín. Àtọrọ fún gbogbo àwọn afáàfá àwọn ìmáàmù ìmáàmù. Gbogbo àwọn tí wọ́n fi mọ́ wọn ṣayé láǹfààní tí wọ́n ti lọ ọlọ́njẹ́ kìyàmà ọ̀dá fún. Àmín. Gbogbo àwọn tí wọ́n gbìyànjú lára ẹ̀sìn. Gbogbo àwọn tí wọ́n sapásẹsẹ̀. Ọlọ́run mọ́ṣàbá àgbàbọ̀ wọn. Àmín. Rọ Imam Mujahideen Namada Ọlọ́run bá kí wọ́n gẹ̀ wọn. Àmín. Bàbá Adédí gbẹ́jẹ́ kìyàmà ọ̀dá fún wọn. Àmín. Bàbá Adédí Ọlọ́run mọ́ṣàbá kí wọ́n gẹ̀ wọn. Bàbá kọmọ kí ó ọmọ wa Alhaji Jari Alhaji Fatima Ọlọ́run mọ́ṣàbá kí wọ́n gẹ̀ wọn. Àmín. Bàbá Alhaji Mustapha agbẹ́lẹ̀ mọ́sẹ̀ Ọlọ́run yóò sí àbọ̀ wọn. Afọwọ́ Kamaruddin Hussein Ọlọ́run bá kí wọ́n gẹ̀ wọn. Afọwọ́ Safiyullah Hamza, afọwọ́ Mufaddal Atiq, afọwọ́ Abdul Jalil Thabit Ọlọ́run bá pa wọn kò kẹ́. Àmín. Ọlọ́run yóò sí àbọ̀ wọn. Wala la ilaha illallah. Gbogbo ọ̀nà tí a gbà tá fi lókọ lọ́run jẹ́ kí a mọ̀ dá fún ọjọ́ ìlọ. Àmín. Aláìkí méjì Ọlọ́run bí i la hawla wala quwwata illa billahil aliyyil azim. Iná àtọrọ fún bàbá wa Imam àgbà Samahatu Sheikh al-Imam Alhaji Hudhayfa Hamza. Atala Allahu baqahu wa ahaqahu Allahu bihifzihi wa sallamana Allahu jami'an min kaydil makirin. Ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ kọ́ wà bẹ́ẹ̀. Àìtó tó wọn sí máa ṣọ́ ọlọ́dẹ̀ tí ń fẹ́ wọn. Máa padà ṣọ́ ọlọ́dẹ̀ tí ó fẹ́ wọn. Èyí tó ti dá méjì ó di ìbàjẹ́ ìtókù díẹ̀ káàtó Ọlọ́run bá fi ṣètò nínú gbà wọn kọ́ wọn ní oríṣi kẹ́ àgbẹ̀lẹ́gbẹ̀ oríṣi. Wọ́n náà lè tí wọ́n kálẹ̀ jẹ́ Ọlọ́run mọ́dún wọn lọ́rẹ̀ jẹ́ lọ́wọ́ kí àwọn pọ̀jù tí wọ́n náà lọ aláìkú méjì Ọlọ́run. Àtọrọ fún àwọn dọ́kítọ́rù wa Alhaji Abdulrahim Shaitu Thani. Atala Allahu baqahu. Ọlọ́run járe wọn pẹ́ járe wọn jìnnà. Àmín. Ọba tí pẹ̀lú wọn tí fi ń ṣe ọba náà ò ní yẹ fún ọ̀rẹ́ lẹ́yìn. Àmín. Lé wọn kó àlàáfíà kún lé wọn kún ní ara líle. Àmín. Àwa tọrọ fún àwọn ọmọ bàbá wa Alhaji Zakariya Seifu Àríkọ́ṣe tọ́lọ́run fi wọ́n ṣe sábàbí àgbékalẹ̀ ètò yìí tí fi ń gba ṣíṣe Ọlọ́run má yà lára wọn. Àmín. Ìjà táwọn náà fi ń béèrè lọ́dọ̀ Ọlọ́run ṣàbà fi lé wọn lọ́wọ́. Àmín. Wọ́n wà pò ràn wọn níṣẹ́ kó bá amúládé bàbá Alhaji Zakariya Seifu Àríkọ́ṣe. Àmín. Ọlá tí la ilaha illallah kó bá wọn yọ́nú sí wọn kó gbàgbọ́ wọn. Àmín. Ọlá ìpín méjì Ọlọ́run. Iléeṣẹ́ Sunna TV Yorùbá kò ní jóná. Àmín.
mọ̀jà rí dasí ibú mẹ́ àmín gbogbo àwọn tí ń ṣiṣẹ́ láàyè náà gbogbo àwọn technician ọkùnrin wọn obìnrin wọn Ọlọ́run jẹ́ lé wọn rójú àmín lọ́nà wọn gbá yìí má fi nǹkan sí wọn mọ́ wàhálà wọn fi wọ́n láyà balẹ̀ wala la ilaha illallah àtọ́rọ fún gbogbo àwọn àfáà tí wọ́n kọjá láàyè yìí Ọlọ́run lé wọn kún lálàáfíà kò lé wọn kún lára líle fi kọ́ láyà balẹ̀ wala la ilaha illallah بحق لا حول ولا قوة إلا بالله العلي العظيم أوانا نتنقل بيو آمين نتوجو أي مالي آمين ẹ̀gún ayé ò ní gún wa títí ayé ò ní jẹ wá ọ̀dọ̀ ayé ò ní gbé wa lọ ẹni tí ẹ ti bàjẹ́ tí ń wé èèyàn kúnra ò ní kúnra wọn tí ẹni tí ẹ ti jẹ́bọ̀ آمين àgbọ́yé fáàmù olódó Ọlọ́run yọdẹ ẹ̀fà wa náà آمين ìmọ̀ àmàlòlé tí wọ́n lọ fara lẹ́yìn tí wọ́n lọ fara dùgbò tí ń gbé ìsìláàmù ga Ọlọ́run yọdẹ ẹ̀fà wa náà آمين wọ́n a máa ṣe láàárọ̀ lọ́sàn-án àti lọ́jọ́ ààrẹ ọlọ́mọdé àjọ lójú آمين Ọlọ́run Ọlọ́run bẹ lẹ́yìn àsùnjẹ́ aláwòrán bí ń bẹ lẹ́yìn amúgarisún Ọlọ́run bẹ lẹ́yìn àsùnjẹ́ Ọlọ́run bẹ lẹ́yìn àsùnjẹ́ Ọlọ́run bẹ lẹ́yìn àsùnjẹ́ Allahu Rabbi lẹ́yìn amúgarisún Ọlọ́run bẹ lẹ́yìn àsùnjẹ́ Ọlọ́run bẹ lẹ́yìn àṣírí Ọlọ́run bẹ lẹ́yìn àṣírí aláwòrán bí ń bẹ lẹ́yìn oníwà tútù Ọlọ́run bẹ lẹ́yìn àṣírí Ọlọ́run bẹ lẹ́yìn àṣírí Ọlọ́run bẹ lẹ́yìn àṣírí Allahu Rabbi bẹ lẹ́yìn oníwà tútù Ọlọ́run bẹ lẹ́yìn àṣírí akí Ọlọ́run Allah ayin ọba náà Allahu Akbar èyí tí ó máa jọ́rọ̀ wa ní àsìkò wọ̀nyí òun ni salatul istikharati ahmiyatuha wa kayfiyatuha wa nasru du'aiha òun ni ọ̀rọ̀ nípa ẹ̀bẹ̀ Ọlọ́run táà fi ń bẹ̀ Ọlọ́run táà fi ń wá àtìlẹ́yìn lọ́dọ̀ Ọlọ́run nípa akọ́yàn fún ni Allahu Akbar pàtàkì rẹ̀ àti báwo la ti ń ṣe àti ìyànnàná àwọn àdúà tí ń bẹ nínú ẹ̀ Allahu Akbar bá a bá wo náfílà yìí tí ń já sí ẹ̀bẹ̀ Ọlọ́run àdúà tí ẹrú fi ń sádi Ọlọ́run nípa ipé kọ́yàn èyí tó fi dára fún ni nínú ọ̀ràn Allah a rí pé ọmọ ànábì Ádámà nǹkan pọ̀ tí ń kó wá láyé gbogbo ẹni tó bá wà láyé yóò ṣe nǹkan níbi tó ti fẹ́ ṣe nǹkan ni ó yẹ kó sádi ọba tí ń ṣe nǹkan níbi tá a ti wọ́n ń ṣe nǹkan ni nǹkan ọmọ ṣe wá gbogbo tá a bá sì fẹ́ wá ṣe kọ́ la ríran rí gbogbo tó bá gba ṣíṣe lọ́dọ̀ wa kọ́ la mọ ohun tí ó tẹ̀yìn yọ ló fi já sí pé ọwọ́ àánú tá a bá ń ṣe tí ó dùn wá nú ọwọ́ àánú tá a bá ń ṣe tí ó bà wá nú jẹ́ ọwọ́ àánú tá a mọ̀ ń sá fún tọ́já sí pé adùn wà ńbẹ̀ ọwọ́ àánú tá a fẹ́ tọ́jẹ́ pé ìkorò wà ńbẹ̀ ló fi já sí pé ọ̀jọ̀gbọ́n ńlá káì ó ní rúbà amórí tẹ̀tẹ̀ kíhì rúbà amórí tẹ̀tẹ̀ kíhì jára amúra ń tẹ̀rọ̀tẹ̀ríhì ó ní mélòó rúbà amórí tẹ̀tẹ̀ kíhì mélòó ìgbésẹ̀ tọ́páyẹ̀ tẹ́rù ń bẹ̀ léyẹ̀ mélòó ọjà àbówò tó fẹ́ ṣe àbí gbésẹ̀ kan tó fẹ́ gbé tó ń páyà rẹ̀ tó ń bẹ̀rù ẹ̀. Jára àmúrán tẹ̀rẹ̀tẹ̀rí. Ìwọ́n bá wá ń páyà tó ń bẹ̀rù ẹ̀ tó ń páyà rẹ̀ tó ń sá. Òun ló wá wọ́ ọ̀ràn, òun ló wọ́ ìṣe wa, òun ló wọ́ ìwàsí kan wá tó jẹ́ ohun tó ń dunú lé lérí. Allah. Ìwọ́n tó ń páyà rẹ̀ tó ń bẹ̀rù ẹ̀. Ṣíṣe ń gbà tó wá ṣe, òun ló sìn ẹ́ débi ọ̀ràn tínú ẹ̀ ń dùn, tí ń jẹ́ ìdùnnú ẹ̀. Bákan náà khafiya al-mahbubu minhu wa bada al-makruhu fihi. Khafiya al-mahbubu minhu.
ìhun tá a fẹ́ lára ọ̀ràn ni ọ̀fíà ọ̀pá máa rí rẹ̀. Wa badal makruhu fihi. Badal makruhu fihi. Wa badal makruhu. Badal makruhu fihi. Ọwọ́ àfojú hàn. El makruhu fihi èyí tá a kórìíra ń bẹ̀ ń tá a fẹ́ rí òun ní kọ́ ṣáájú. Allahu akbar. Èyí tá a fẹ́ gbọ́ òun ní kọ́ ṣáájú. Èyí tí jẹ́ bànújẹ́ wa òun lọ́kọ́ ṣáájú nínú ọ̀ràn ni tọ́já sí pé ọ̀ràn ni náà. Nígbà wá ṣe tààrọ́jú tàgbégbèsè ni òun lọ wá fàun tí wá ń dùn wá nù lóbi já sí pé rúbà amúrin tẹ́tẹ̀kìhì jàrà amúran tẹ́tẹ̀kìhì ọ̀fìyàlì máa bò bùnmi wà bàdàlì màkìrò fi. rúbà amúrin tẹ́tẹ̀kìhì jàrà amúran tẹ́tẹ̀kìhì خفي المحبوب منه وبدا المكروه فيه. Kò sẹ́ni nìkan tọ́gbọ́n tán tọ́mọ̀ràn tí gbogbo nǹkan yé láyé àfọlọ́hun. Allahu akbar. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan téèyàn fẹ́ dáwọ́lé láyé tọ́já sí pé àwòrán àkọ́kọ́ tí ó gbé fi hàn ní àwòrán àbànújẹ́. Àwòrán ìdààmú ni. Àwòrán wàhálà ni. Àwòrán fìtínà ni. Àwòrán ìdààmú ni lọ́wọ́ wọ́ èyí tí ó mọ̀ jẹ́ dùn wá bẹ́dà. Kí ló sì yóò rí bẹ́ẹ̀? Khafiyal mahabubu minhu ihun tá a nífẹ̀ẹ́ sí ohun tójú fẹ́ rí. Ihun tétí fẹ́ gbọ́. Ihun tọ́kàn fẹ́ máa rí. Ihun tọ́kàn fẹ́ máa rò ń ti dáadáa ọ̀pamọ́ lára ọ̀ràn náà. Wa badal makruhu fihi ọwọ́ afárahàn. Ọkàn jáde ní gbangba el-makruhu fi ń ta kórìíra ń bẹ̀ ń tẹ́tí ọ̀fẹ́ gbọ́ ohun tójú ọ̀fẹ́ rí. Ló fi já sí pé el-insan mahma nudija alayhi. Allah. Mahma nudija aqluhu fa innahu da'iful fikri. Allahu akbar. Gbogbo ohun tá a lè pè léèyàn ẹ̀dá. Mahama nabuja aqluhu. Gbogbo ohun tá a lè pè léèyàn tó ti jẹ́ dá bó ti lè wù kó jiná tó. Fa innahu kí làákàyè múná dóko. fikri. Kó mú làákàyè kó múná dóko kọjá sí pé gbogbo nǹkan ní máa ń yé. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún yóò yé kọjá bí tẹ́ sọ dé bó ti wù kí làákàyè jiná tó kó múná dóko tó. Kọ́lọ̀ mọ̀ wípé ibo tó ti jiná sí náà bẹ́ẹ̀ náà ló ti gíní bẹ́ẹ̀ náà ló fi lẹ níbi èrò. Qasirun nadari. Bẹ́ẹ̀ náà ló fi lẹ níbi èrò èèyàn ò lè gbọ́n tán láyé. Qasirun nadari. Èèyàn ò sì lè gbọ́n tán láyé. Ọgbọ̀ ó sì gbọ́n méjèèjì ọmọ ìlú ni ìwọ lọ wá gbé jù. Níjọ́ tó bà fún ẹ̀yìnkùlé àgọ̀ ló fò sí. Allahu akbar. Bákan náà ìríran ọmọ ànábì Ádámù sì kúrú. Láyá. Èmi ta wánú ẹ̀ la lè sọ̀rọ̀ ń pẹ̀ ó tún níbi tá a sọ ọmọ. La ya'lamul ghaiba. La ya'lamul ghaiba. Ọlá tí ń bọ̀ kò yẹ nìkan kò sẹ́ni tó mọ ohun tó pa. Wa qad ohun tá a yí rí ohun tá a fojú rí kò sẹ́ni mọ̀. wa qad yuqdimu ala shay'i yadhunnuhu nafiyan lahu fatakunu. Ọgbọ̀nù nǹkan tó máa Ànábì Ádámù. Ọgbọ̀nù nǹkan tó máa Ànábì Ádámù yóò dojúkọ nínú ọ̀ràn gbésí ayé. Yadhunnuhu nafiyan lahu. Òun ọmọ rò lẹ́mí ẹ pé kíní yóò ṣe òun lóore yóò ṣe òun láǹfààní. Fatakunu aqibatu amrihi su'a. Tó sì já sí pé ìgbẹ̀yìn ọ̀ràn ìgbẹ̀yìn tó dojú kọ pé òun fẹ́ ṣe rìn aburú wà ń bẹ̀. Ìgbẹ̀yìn ò ní dá ìgbẹ̀yìn ò ní dùn. Wa rubbama kana naqisu kadhalika. Ìmọ̀ ń ṣẹlẹ̀ yìí pé mélòó ọ̀ràn tọ́mọ Ànábì Ádámù tó lóun ó dojú kọ pé òun fẹ́ ṣe tó já sí pé kíní náà ó mọ burú yóò mọ le koko nígbà tó fẹ́ ṣe yóò mọ kò ní fẹ́ gba ṣíṣe. Ìdààmú ọ̀pọ̀ ń díẹ̀ wàhálà ọ̀pọ̀ ń díẹ̀ tó sì já sí pé ẹ̀yìn ẹ̀ dá ẹ̀yìn ó sì dùn ẹ̀yìn àlùbáríkà ó sì pọ̀ mẹ́ méjèèjì náà ni yín máa rìn fẹ́ dá láyé. Wa sadaqallahu ta'ala haythu yaqul. Níbi tọ́lọ́hun gbé sọ pé bismillahir rahmanir rahim wa asa an takrahu shay'an wa huwa khairul lakum. Ọlọ́run ní ẹ lọ gbàgbọ́ yé èyàn omi ìdé ní. Wa asa an takrahu shay'an. Ọkùnrin yìí obìnrin yìí o bẹ́ẹ̀ bá ti ń ṣe nǹkan láyé tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ tẹ́ ń ṣẹ̀mí láyé ọ̀pọ̀ lára nǹkan tẹ́ mọ kórìíra àti ṣe
ẹni fẹ́ súnmọ́ níbi ṣíṣe rẹ̀ wa huwa tó sì já sí khayrun pé lakum. wa huwa khayrun lakum nǹkan ni oore ló jẹ́ fún yín o. Wa asa Ìdùnnú ń bẹ fún an yín. tuhibbu Ayọ̀ ń bẹ fún yín. shay'an Ó sì pọ̀ lára nǹkan tẹ́ mọ̀ nífẹ̀ẹ́ sí. wa huwa tẹ́ mọ̀ fẹ́, sharrun yọ́ mọ̀ fẹ́ yín. lakum. Ẹ mọ̀ fẹ́ ṣe nǹkan, ẹ mọ̀ fẹ́ rí tó sì já sí pé ìfẹ́ ṣe é ní aburú ni fún yín. Wallahu ya'lamu Ìdààmú wà wa ńbẹ̀ fún yín. antum Ìgbẹ̀yìn ò ní la dùn. ta'lamun. Ọlọ́run ní ẹ lọ mọ àmọ̀dájú pé Ọlọ́run ọba lọ́mọ bẹ́ẹ̀ ti rí, ọmọ bẹ́ẹ̀ ti jẹ́ lọ́wọ́, ọ̀la tí ń bọ̀ wá tẹ̀yìn ẹ̀ mọ ohun tẹ́ dá Ọlọ́run mọ̀ ọ́n, ẹ̀ sì wá nímọ̀ nípa nǹkan kan nígbà ètò ìgbésí ayé yín bẹ́ẹ̀ ti ń jẹ́ àti bẹ́ẹ̀ ti wá dà. Ọlọ́run já mọ́ dáadáa. Àmín. Ló fi já sí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní máa ń dojúkọ ọmọ Ànábì Adam Allahu akbar. tọ́jú àwọn nǹkan tó rújú yóò sì wá dìde pé òun fẹ́ ṣe. La yadri khayraha min sharriha. Àwọn nǹkan tó rújú tó wá dojúkọ yìí tó ṣàyí mọ́ ń pa rẹ̀. La yadri khayraha min sharriha, kò mèyí tó jóore sí ibi rẹ̀. Wa daf'aha min dharriha. Kò mèyí tó jàǹfààní ibẹ̀, àǹfààní ibẹ̀ kò mọ́ dépò yóò fi mọ èyí tí ó kó dànù bá. Fayaqaw fi hayratin min amrihi. Yọ́wọ́ àwà nù ìdààmú èrò. Ayuqdimu ala al-amali Ṣé kí n ṣe am ni? yuhjim. Kí n má ṣe ni? Ayartubu tilka Ìgbésẹ̀ wo ni kí n gbé? al-mar'ata am la. Ìgbésẹ̀ wo ni kí n gbé? Kí n dá dúró ni? Èyí ni a máa ń ṣẹlẹ̀ pípọ̀ sí ọmọ Ànábì Adam. Allah. Tọ́já sí pé nínú òwò wa ni, àbí ọkàn ọ̀rọ̀ àgbéyàwó, àbí ọkàn ọ̀rọ̀ pé a fẹ́bìnrin, àbí ọkàn ọ̀rọ̀ yìí pé a lọ sí ibùdó òkó, a lọ ilé ọkọ, àbí ọkàn ọ̀rọ̀ yìí pé a fẹ́ dálẹ̀, àbí ọkàn ọ̀rọ̀ wípé a fẹ́ gba iṣẹ́ kan. Tọ́já sí pé gbogbo nǹkan yóò máa wá dé ìdààmú nínú èrò. Ẹ̀rí báyìí tí mùsùlùmí ò ní fi yà síbi ohun tí wọ́n máa fàbínú Ọlọ́run, tí mùsùlùmí ò ní fi wá máa ṣeré ẹ̀bọ́lọ́run ò ti fẹ́, tí ò sì ní sí bára rẹ̀ níbi àwọn ààyè ìbínú Ọlọ́run lọ́fíjà fásábàbí ni àkíyèsí fi wá látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. ẹ̀rí ta ni kí lọ́jọ́ wà nú èrò Allahu akbar. kọ̀kọ́já pé kọ̀ mọ́ ohun tó pamọ́, kò sí sẹ́ni tó mọ́ ohun tó pamọ́ jẹ́ wọn. Ọlọ́run nìkan ló mọ ohun tó pamọ́. Alhamdulillahi alladhi Ọlọ́run nìkan ló mọ ohun tó pamọ́. Tó bá dà bẹ́ẹ̀ ni, tó bá dà bẹ́ẹ̀, fatara rajulu ya'ishu fi halatin minas sira'. Ẹwà ọmọ èdè ní yọ́ ma wá sẹ́mù nínú ìdàmú. Bí wájú ló yẹ kó lọ ní kọmà, bẹ́yìn ní kọmọ̀ wa yaqa'u asira al-khawfi wal yọ́ wà dẹrú qalaqi. bẹ̀rù, yọ́ dẹrú fòyà. Wa yusibuhu al-hammu wal ghammu. Ìrònú ọwà bò, ìbànújẹ́ ọba. La yadri Torí nǹkan bẹ́ madha wájú ẹ̀ yasna'u. tó fẹ́ ṣe, èwo là ń mú ṣe inú ìkọmà, Allahu akbar. ìgbésẹ̀ wo là ń gbé kọmà. Tó bá wá dà bẹ́ẹ̀ ni, yóò wà dìbí pé ìrònú ọwà wà fún, àmọ́ ọpẹ́ ní fọ́lọ́run. Alladhi ja'ala lana fi ìsìlámù kẹwa. amina. Ọba tó wà ní ọfà wa mọ́ra ó pè wá lọ bí ààbò. Allahu Ó akbar. fi ìsìlámù fi ṣe ìdáàbòbò fún wa nítorí ká lè ríran, tọ́rọ̀ bá wá dà bẹ́ẹ̀ tó rújú sí ni. Òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. ó ti pè wá lọ síbi ẹ̀bẹ̀ Ọlọ́run, ó pè wá lọ síbi náfílà, ó pè wá lọ síbi àdúà, toróhun ni àwòkọ́ṣe wa, òun ni àáfàá wa, òun ni olùkọ́ wa, tó jẹ́ pé òun náà ìzá hazabahu amrun. Wa lam yatabayyan lahu shay'un. Jàmáà tó bá dibi pé ọ̀rọ̀ kan lè má òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad, bọ́rọ̀ bá lè máa Ànábì tó le koko, tí ó mọ ohun tó fẹ́ ṣe, tí ó mú ṣe nínú ọ̀rọ̀. Laja'a ila salatin. Gẹ́gẹ́ bí ṣe máa ń lè méèyàn láyé, Allahu akbar. tọ́ ọba ti jẹ́dà, tọ́ ọba ti ń ṣe nǹkan láyé, nǹkan ọmọ ṣe é, tọ́ ọba ti ń róore láyé lọ́kàn yòókù ọmọ tẹ̀lé, Allahu akbar. bọ́kàn yòókù bá sì ti ń wá lóore náà ọmọ wá. Bọ́bá di pé à ń lò lọ bẹ́ẹ̀,
ìzá hazabahu amrun sallallahu alaihi wasallam tó bá di bí wípé ọ̀ràn kan lè mú òjíṣẹ́ ńlá walam yatabayyan lahu tí fi ń kọ́ àná ẹ̀lẹ́kọ̀ọ́ wípé nǹkan máa ń lè mọ́yàn béèyàn bá wà nínú gbèsè ayé ọ̀ràn àmọ́ débi kan máa rújú ìrújú ni ó mú ẹ kọ́ lọ síbi tọ́lọ́hun ọ̀ràn kọ́ lọ síbi tí ìsìláàmù ò pè ọ́ sí kọ́ ọmọ wa béèrè ohun tó yẹ kó o béèrè tó yá sí pé ọlọ́run nìkan ló nímọ̀ nípa eléyìí hùn kò fi mọ́ ẹ̀fẹ́ nìkan bọ́nà bá wá di kó rújú àmọ́ ohun tá a máa ń ṣe àmọ́ gbèsè tá a máa ń gbé gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ sí òjíṣẹ́ ńlá Ànábì wa sallallahu alaihi wasallam lẹ́jà ila salat Ànábì ṣe kí ni ọ̀tọ̀ ìrun lọ ọ̀tọ̀ ẹ̀bẹ̀ ọlọ́run ọ̀tọ̀ àdúrà lọ ó fẹ́ lọ jí rẹ̀ bẹ̀ síwájú ọlọ́run ó fẹ́ lọ sádi ọlọ́run já sí pé wọ́n náà gbogbo ọjọ́ tọ́rọ̀ bá ń rújú tó fẹ́ ṣe nǹkan ó fẹ́ gbégbésẹ̀ gan ni ó fẹ́ ṣègbéyàwó ni ó fẹ́ dálẹ̀ ni ó fẹ́ dáwọ́lé ṣẹ̀kan ni àbí wọ́n pè pé kó wá gbẹ́sẹ̀ kan ni ọwá di ọ̀ràn tí ń dìdàmú tí nínú èrò kí n gbà mọ́ gbà ni ṣé kí n ṣe àbí mọ́ ṣe àbí èyí tó fi máa lọ sọ pé ẹ bá ń wò ó ṣé gbẹ̀yìn ọdún ṣé gbẹ̀yìn jẹ̀mọ́ ta lọ́mọ ìgbẹ̀yìn àfọlọ́hun gẹ́bà tí báwọn ẹlòmí àti mọ́ gbé ṣe pé ẹ bá wo lámọ̀ yín fẹ́fẹ́ támọ̀dù ẹ bá wa wò ó sáwọn méjèèjì ṣẹ́ lè fẹ́ra wọn nígbà wọn bá ní wọ́n bá wọn wò wọ́n wá ní wọn lè fẹ́ra wọn èèyàn mélòó tí wọ́n ti sọ wípé wọn lè fẹ́ra wọn wọ́n fẹ́ra wọn dè ní wọ́n ti bímọ ọmọ wọn bímọ wọ́n tún sin ọmọ lọlé ọkọ wọ́n dirú wọ́n dìgbà mẹ́ jẹmọ́ ẹ̀ lọ jòkó jẹ́ ọlọ́run nìkan lọ́mọ jí ọ̀ràn kò sẹ́ni mọ̀ lẹ́yìn ọlọ́run bọ́rọ̀ ti wá rí ẹnìkan ọ̀má ń tọ́ pamọ́ sínú ọ̀la ojú kò sẹ́ni tó mọ̀ bí ọ̀rọ̀ bá wá di pé ó le bẹ́ẹ̀ Ànábì ṣe méjì a máa sádi ẹ̀bẹ̀ ọlọ́run nípa wípé kọ́lọ́run kọ́yàn fún ni nínú ọ̀nà tó bá wà níwájú ẹ̀ a máa sádi ọlọ́run pé ọlọ́run ṣẹ̀ṣà fún mi ìwọ ni kọ́ yàn ìwọ lọ mọ̀ ìwọ lọ̀rọ̀ yé kò yé mi inú òkùnkùn ni mo wà àmọ́ wọ́n lọ mọ ohun tí ń bẹ lẹ́yìn tí mo fẹ́ ṣe yìí ìwọ ni kọ́ yàn Ànábì àsádi ọlọ́run alọ́ọ̀bẹ ọlọ́run a fi ọ̀ràn lé ọlọ́run lọ́wọ́ ihun tá a sì ń pè ní ẹ̀bẹ̀ ọlọ́run tá a nẹ́bì gbé kalẹ̀ tá a fi ń bi ọlọ́run léèrè pé kó yàn fún ni kò gbowó lọ́wọ́ ẹni kò ní kéèyàn lẹ ọmọ wá kọgbẹ́dìyẹ kọgbà màálù kọgbépo kọgbà lágbà kọgbà nkẹ́kẹ́ lọ́wọ́ èèyàn tó fi kó ọ̀rọ̀ lọ́lọ́run lọ́wọ́ tọ́lọ́run ó fi ṣe kí ni yóò fi fọ̀nà mẹ́ léhun tí ń bá ń jẹ́ ìrújú ọ̀ léhun tí bá ń jẹ́ ìdàmú torí pé bá a bá wo ẹ̀bẹ̀ ọlọ́run tá a mọ̀ sí salatul istihara yìí ẹ̀bẹ̀ ọlọ́run náfílà tá a fi ń béèrè ọ̀nà mọ̀ lọ́dọ̀ ọlọ́run lérí ọ̀run tó bá wà níwájú ẹni mélòó ni ká máa kà nínú àwọn èèyàn tí wọ́n ti gbé iṣẹ́ tọ́lọ́run sì fọ̀nà hàn Allahu Akbar mélòó nínú àwọn èèyàn tí wọ́n ti gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ tí ẹ̀yìn ẹ̀ sì dùn fún wọn tọ́já sí pé wọn ò rìnà tí wọ́n fi ṣe ọlọ́run kó tó di pé wọ́n débi tí wọ́n lọ mélòó nínú àwọn èèyàn tọ́já sí pé làákàyè wọn ó kún fún rònú ó kún fún ìbànújẹ́ wọ́n wá jókòó wọ́n bẹ ọlọ́run wọ́n sáde ọlọ́run wọ́n ṣe àdúrà yìí tí wọ́n ìyá mi nínú ẹ̀sìn tí wọ́n náà bá dán wò tó bá bẹ̀rẹ̀ sí gbégbésẹ̀ ẹ̀bẹ̀ ó rí pé oore kún ẹ̀ torí pé wàkàmù júrì bàtẹ̀ hazi ìsọ̀rá mélòó àwọn èèyàn ní ká máa kà nínú àwọn tí wọ́n ti dán wò fàwùjídá fi halẹ̀ khayrul ladhi la yudrikuhu al-aqlu al-adi oore táwọn làákẹ́ yọ máa nẹ́bí Ádámù ò lè kà walam yakun fil husbani ẹ̀rí oore ọ̀pọ̀lọpọ̀ ló ti bẹ̀ jáde nítorí pé ẹ̀bẹ̀ ọlọ́run ni ìsádi ọlọ́run ni ìrábàbà síwájú ọlọ́run ìdá ọlọ́run ní ọba ipé kọ́yàn fún ni ìgbà tí nǹkan bá wà wájú ìyàn tọ́pọ̀ ọ̀ságbélé mọ̀ kan fẹ́ nìkan tí ó fi hàn pé èyí ló dá èyí ni ọ̀dá ọlọ́run nìkan ló mọ ohun tó dá ló sì mọ ohun tí ó gbẹ̀yìn káwá sádi ọlọ́run nípa ipé ọlọ́run yàn fún mi nínú tí mo fẹ́ ṣe ọ̀fẹ́ ní àjò
ó fẹ́ dáwà léṣẹ́ Allahu Akbar. àbọ̀ ó fẹ́ dáṣẹ́lẹ̀ àbọ̀ ó fẹ́ ṣègbéyàwó àbí bó ti lè wù kí nǹkan náà ló ti jẹ́ nǹkan ọ̀ràn tọrọ tí gbẹ̀yìn òye ẹ tí àtúbọ̀tán tí ó gbẹ̀yìn ọ̀ràn ni kò sí lọ́wọ́ ẹ a máa ń gbé síwájú Ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ òjíṣẹ́ láà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì náà ó fi ọ̀nà síwájú Ọlọ́run Sallallahu alayhi wa sallam. nítorí wípé gbogbo nǹkan tó lè rújú fẹ́yàn Ọlọ́run la máa ń sádi ọ̀dọ̀wọ́ ọkùnrin wa ọ̀dọ̀wọ́ obìnrin wa ọ̀dọ̀wọ́ ọmọdé wa ọ̀dọ̀wọ́ àgbàlagbà wa bọ́nà bá débi tí ó dé ẹjá wọn sádi Ọlọ́run subhanallahi wa bihamdihi subhanallahi alazim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Alhamdulillah. gbogbo ohun tó lè máa ṣe wá láyé àbí gbogbo ohun tá a fẹ́ ṣe láyé ẹjá ní gbìyànjú àti gbé síwájú Ọlọ́run látara ọ̀nà tá Nábì wa Muhammad là fún wa. Sallallahu alayhi wa sallam. Ọ̀rọ̀ wáyé tó fẹ́ fi kọ́ alẹ́kọ̀ọ́ nípa báwo la ti ń ṣe sọ̀látùl istikhara. Náfílà tá a fi ń jókòó bẹ Ọlọ́run kó ṣẹ̀ṣàyàn fún ni. Ó wáyé nínú hadisi Jabir bin Abdullah radiyallahu anhuma qala. Jabir ọmọ Abdullahi òun ní sọ fún wa báyìí wípé kana rasulullahi sallallahu alayhi wa sallam yu'allimuna al-istikharata fil umuri kulliha. Ó ní Ànábì wa Muhammad tí kí àtọ́lá ń bẹ fún ni a máa kọ́ àwọn ní sọ̀látùl istikhara ẹ̀bẹ̀ Ọlọ́run tá a fi ń kọ́nà síwájú Ọlọ́run pé kọ́yàn fún ni. Ànábì a máa kọ́ wọn gẹ́gẹ́ bí ṣe máa ń kọ́ wọn ní. Kama yu'allimuna as-surata minal Qur'an. Gẹ́gẹ́ bá Ànábì ṣe máa ń tọ́ súrà fáwọn nínú Al-Qur'ani tí fi ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ súrà kọ̀ọ̀kan. Bá Ànábì tí máa ń gba súrà fáwọn nínú Al-Qur'ani. Bẹ́ẹ̀ la Ànábì fi máa ń kọ́ wọn ní sọ̀látùl istikhara lérí gbogbo ọ̀nà táwọn bá ṣe. Yaqul idha hamma ahadukum bil amri. Ànábì a máa kọ́ àwọn ní ẹ̀bẹ̀ Ọlọ́run ládùúà yìí ní náfílà yìí nípa wípé gbogbo ohun tẹ́ lè fẹ́ ṣe yányán gbogbo ohun tẹ́ lè fẹ́ dáwọ́lé tọ́já sí pé èrò ẹ̀ ń dà yín láàmú ẹ mọ̀ bẹ́ẹ̀ ti rìn ẹ sì mọ̀ bẹ́ẹ̀ ti ṣe. Ànábì a máa kọ́ wọn ní ìgbésẹ̀ táwọn ó gbé náà ní ẹ̀bẹ̀ Ọlọ́run. Idha hamma ahadukum bil amri. Táwọn sáde Ọlọ́run nípa ohun tó bá wà níwájú àwọn táwọn ò mèyí táwọn ó ṣe mẹ́. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ní idha hamma ahadukum bil amri. Bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan yín ọkùnrin yín ni obìnrin yín ni bọ́ bá ṣe tán tó já sí pé ó ń dà láàmú kò ríra rẹ̀ ó wá ṣe tán àti gbìyànjú láti ṣe nǹkan ihun tó sì fẹ́ ṣe èyí ti jẹ́ ìdààmú nínú ẹ̀mí ẹ̀ ó ń jẹ́ wàhálà nínú ẹ̀mí ẹ̀ kí n ṣe ni kí n mọ́ ṣe ẹ̀rí bí ẹ̀rọ̀kan yí bá ti ń gbèrò ní pé kí n ṣe ni àbí mọ́ ṣe tí ọmọ yí tọ́ yẹ kó ṣe nínú nǹkan ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ sí. falyarka' rak'atayn min ghayri al-fariida. sallallahu alayhi wa sallam tó ní a ṣe òun ni pé wọ́n máa yá mi nínú ẹ̀sùn. Ànábì ní ọlọ́yan rákà méjì. min ghayri al-fariida. Yàtọ̀ sí èyí tọ́jọ́ ọ̀ràn yẹn èyí ni pé ọkọ̀ lọ ṣàlùwàlá ó ṣe àlùwàlá dáadáa lẹ́yìn tó bá ṣàlùwàlá ó wá bọ́ sérí ìtẹ̀ ó wá mú rákà méjì wá. Summa lérí tí yaqul fẹ́ tẹ̀ láàmú lérí èrò tí ó jẹ́ kó nísinmi lérí tó fẹ́ ṣe tí ó jẹ́ kó gbádùn lérí àwọn nǹkan tó fẹ́ gbégbésẹ̀ rẹ̀ tó ríran rí. Ànábì ní ó lọ ṣe àlùwàlá tó bá ṣàlùwàlá bú ṣe
wá yan rákà méjì. thumma liyaqul. Lẹ́yìn tó bá yan rákà méjì ni ẹ̀rí tó bùṣẹ́ rákà méjì lẹ́yìn náà kó máa wá sọ yìí pé Allahumma inni astakhiruka bi'ilmika wa astaqdiruka biqudratika wa as'aluka min fadlika al-'azim. فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمره آجل أمره وآجله فقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري آجل أمري أو آجله فاصرفه عني واصرفني عنه وقدر لي الخير حيث كان ثم أرضني. àdúà yìí òun la Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ló fi kọ́ pé ńgbà tó bá bú ṣe náfílà ó máa wá sọ fún Ọlọ́run pé Allahumma inni astakhiruka bi'ilmika ìwọ Ọlọ́run mo tọ̀ wá mo wẹ́ lálátìlẹ́yìn mo wẹ́ kó ṣàṣàyàn fún mi mo wẹ́ kó ṣẹ̀ṣà fún mi bi'ilmika pẹ̀lú mímọ̀ ti wọ Ọlọ́run wa astaqdiruka biqudratik mo sì wá agbára ìníkápá mo wá dọ́dọ̀ rẹ Ọlọ́run pẹ̀lú agbára ti rẹ Ọlọ́run wa as'aluka min fadlika al-'azim mo wá ń béèrè nínú ọlá ti wọ Ọlọ́run ọba tó tóbi fa innaka taqdiru wa la aqdir torí wọ Ọlọ́run ọba ló ní kápá èmi ò ní kápá nǹkan wa ta'lamu wa la a'lamu ìwọ Ọlọ́run ló mọ̀ èmi ò sì mọ̀ nǹkan kan wa anta 'allamul ghuyub torí pé wọ Ọlọ́run ló dógógó ìmọ̀ àwọn nǹkan táàrí ìwọ ló dógógó àwọn nǹkan tó pamọ́ Allahumma ìwọ Ọlọ́run ọba in kunta ta'lamu anna hadha al-amra khayrun li ìwọ Ọlọ́run tó bá mọ̀ pé ọ̀rọ̀ iṣẹ́ tí mo fẹ́ ṣe ọ̀rọ̀ tí mo fẹ́ dáwọ́lé yìí nǹkan tí mo fẹ́ ṣe àbọ́jà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ọjà tí mo fẹ́ tà yìí àbọ́mọ̀ yìí ibi tí mo fẹ́ gbé sí pé kó lọ kẹ́kọ̀ọ́ yìí àbí ibi tí mo fẹ́ fi ránṣẹ́ sí nílùú òkèèrè yìí ó bẹ̀rẹ̀ sí tó bá mọ̀ pé ó bẹ̀rẹ̀ sí máa ka àwọn nǹkan tó fẹ́ ṣe tí bẹ́ẹ̀ láàmú ìhun tó fẹ́ dáwọ́lé ni ó sọ sáàrin ni pé wọ Ọlọ́run tó bá mọ̀ pé èyí ọ̀ràn yìí tí mo fẹ́ ṣe a wà sọ fọ́lọ́ khairun li pé oore ń bẹ fún mi fi dini nínú ẹ̀sìn èyí pé màá róore ń bẹ látara ẹ̀sìn wa ma'ashi bẹ́ẹ̀ sì màá sì róore ń bẹ nínú iṣẹ́ mi wa aqibati amri bákan náà àtúbọ̀tán ọ̀ràn mi ó sì dá látara ìgbésẹ̀ tí mo fẹ́ gbé yìí aw qala ajili amri wa ní ti ajili kíákíá àbí nígbẹ̀yìn faqadruhu li wọ́rọ̀ jẹ́ ọpá mi ọká wa yassirhu li kọ́ wá ṣe ní ìrọ̀rùn fún mi thumma kó barik fi rọ̀ mí lọ́rùn kọ́ wá jẹ́ kálùbáríkà ò tó sọ wa in kunta ta'lamu àmọ́ tí wọ́n Ọlọ́run tó bá wá mọ̀ wípé anna hadha al-amra sharrun li tó bá mọ̀ wípé ohun tí mo fẹ́ dáwọ́lé ìgbésẹ̀ tí mo fẹ́ gbé àbọ́mọ tí mo fẹ́ fi ránṣẹ́ sókèrè ọ̀rọ̀ tí mo fẹ́ rà gbogbo tó lè fẹ́ ṣe ọ̀sán síwájú Ọlọ́run tó bá mọ̀ pé sharrun li pé ọ̀rọ̀ yìí ó aburú ni ó jẹ́ fún mi fi dini ìdààmú ni ó jẹ́ fún mi nínú ẹ̀sìn ìgbésẹ̀ tí mo fẹ́ gbé tí wọ́n lọ́n bá mọ̀ pé yóò kó bá mi nínú ẹ̀sìn yóò lábà wọ́n fún mi nínú ìjọsìn mi yóò jẹ́ nkàbùkù níbi ẹ̀sìn bákan náà wà máa ṣí kódà yóò tún kábùkù bá mi nínú ìṣẹ̀mí aburú ló jẹ́ fún mi láti ṣẹ̀mí wa aqibati amri
àti ìgbẹ̀yìngbẹ̀yìn ọ̀ràn mi àtúbọ̀tán mi ò ní dá. fi ajili amri ní kíákíá ọ̀ràn àbí nígbẹ̀yìngbẹ̀yìn. fasrifuhu anni. bí wọ́n lọ́n bá mọ̀ pé nǹkan dáadáa ò ní gbẹ̀yìn ẹ̀ nínú ẹ̀sìn nínú ìṣẹ̀mí nínú ìgbésí. fasrifuhu anni. wọ́n lọ́n jìnnà rẹ̀ sí yìn. darí ẹ̀ kó ní kíyà mi. anhu. darí ẹ̀ kó ní kíyà mi. bákan náà wasrifni anhu kó sì darí èmi náà kó ní ìkíyà rẹ̀. wa qadur li al-khayra haythu kana. ìwọ Ọlọ́run wá pẹ́ ìbùbù ìhun tí ń jóore fún mi gbogbo ibi tó relé wà wọ́ ọ̀tọ̀ mi wá. thumma ardini. kọ́ wá yọ́nú sí fún mi. wa yusammi hajata. kọ́ yọ́nú sí fún mi kọ́ wá sọ ń tọ́ fẹ́ kọ́ sọ síwájú Ọlọ́run ń tọ́ fẹ́ sì sọ síwájú Ọlọ́run wá ń tà nẹ́bì ní kẹrù òṣèlú sallallahu alaihi wasallam. Ànábì ọ̀fẹ́lẹ́ yìí kọ́ wa sallallahu alaihi wasallam nítorí ká lè rọ́nà àbáyọ nínú gbogbo ohun tí ó bá ṣẹlẹ̀ sí wa láyé. jẹ́mọ́ ẹjá ronú nípa ọ̀rọ̀ tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó wáyé. ọ̀rọ̀ tí Jábìrù kọ́ sọ fún wa, òun sọ pé yu'allimuna al-istiharata fil umuri kulliha kama yu'allimuna as-surata min al-Qur'an. ẹjá ronú sọ̀rọ̀ ni Jábìrù sọ fún apá Ànábì a máa kọ́ wa ní salatul istihara nínú gbogbo nǹkan yányán. gbogbo ohun tá a bá fẹ́ ṣe Ànábì báyìí ní kẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ṣe máa ń kọ́ wa ní súrà bẹ́ẹ̀ l'Ànábì máa ń kọ́ wa pé ẹ lọ jókòó bẹ Ọlọ́run ẹgbọ́nà náà síwájú Ọlọ́run kọ́yàn fún yín. bá Ànábì bá ń kọ́ wọn ní gbogbo ọ̀nà èyí ní fi hàn wáyé pé ó pàtàkì ó ṣe kókó fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí wípé tí ó bá dáwọ́ lé nǹkankan àbí bí nǹkankan bá ń lójú ọ̀ràn tọ́pọ̀ wájú ẹ̀ tí ọmọ èyí tí ó ṣe kọ́ lọ ṣe listihara. كشدة حاجتهم إلى القراءة في كل الصلوات لما فيها من عظيم النفع لما استعان بها. ó ṣe kókó pé mùsùlùmí nídìí rẹ̀ nínú ìgbésí ayé gẹ́gẹ́ bá ti nídìí pé ká fi súrà ká fi kún ìrun Suratul Fatiha tàbátí bẹ́ẹ̀ náà ni ká máa ṣe ẹ̀bẹ̀ Ọlọ́run ká máa ṣe àdúrà ká máa ṣe náfìlà istihara lérí gbogbo nǹkan tá bá dáwọ́lé gbogbo ìgbésẹ̀ tá bá gbé lérí ara wa ni àbí lérí ọmọ àbí lérí ìyàwó àbí lérí mọ̀lẹ́bí àbí níṣẹ́ tá bá ti fẹ́ ṣe àbí gbogbo ìrìn àjò tá bá rìn náà ká máa ṣe pé Ọlọ́run agbésíwájú rẹ̀ èyí tó dá fún wa ń bẹ̀ síwádé bí oore ń bẹ̀. fahariyun bi kulli muslimin an yahfaza hadha ad-du'a. ọwá dá ọdún fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí an yahfaza hadha ad-du'a wípé kó lọ ha àdúrà yìí wa yata'allamahu kó sọ àdúrà yìí sẹ́rí kó sì máa lò ń gbogbo wa yu'allimahu ahlahu wa dhurriyyatahu. kó fi kọ́ àwọn ará ilé ẹ̀ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ lọ wá àdúrà istihara ẹ fi kọ́ àwọn ọmọ yín ẹ fi kọ́ àwọn ìyàwó yín ẹ já wọn ọkọ yín ọmọ èyí tẹ́ fi máa lọ yẹra yín wò èyí tẹ́ ẹni tí ò tí rí rẹ̀ tó fẹ́ yẹ yín wò ẹ̀rí báyìí tẹ́lẹ̀ ńlẹ̀ yẹ̀ mí wò káàkiri tí ó máa fa ìbínú Ọlọ́run kílẹ̀ yín yẹ̀ wò kí lọ́lọ́run ń tọ́lọ́run kọ fún yín ẹ̀ sí ń bẹ̀ tó fi kọ́ kò sì fi hàn nìkan ńgbà ọkọ ńgbà wá kọ́ tán kò béèrè lọ́wọ́ ẹnìkan pé báyìí mo ṣe kọ́ kí la wá dé wá dààmú sí. ẹ máa fi ọ̀ràn síwájú Ọlọ́run ẹ máa gbé síwájú Ọlọ́run kò sẹ́ni tẹ́nìkan rí ẹni tí ò tí rí rẹ̀ ò rí rẹ̀ nìkan èèyàn lèèyàn kọ́kọ́ rí rẹ̀ yóò ríra ẹ̀ náà ẹ̀yìn ò bá sì ní ẹni tí ó bá fún ilé wúwo tọrùn ẹ̀ là á kọ́ wò ẹ lọ kọ́ àdúrà istihara yìí ẹ lọ mọ̀ ẹ lọ sọ kẹ́bi kọ́ àwọn ará ilé yín kẹ́bi kọ́ àwọn ìyàwó tó já sí pé bí wọ́n bá ṣe nǹkan bọ́n bá gbé gbésẹ̀ kan kí wọ́n gbé síwájú Ọlọ́run kọ́ yẹn ìtọ́dá fún wa mẹ́ tọ́rọ Ọlọ́run nìkan ló mọ̀ gbogbo nǹkan èyí tọ́lọ́run ọba ṣe ọ̀sẹ̀ tó lè ṣe Allahu Akbar òun ló ń lo gbogbo oníṣìṣe gbogbo nǹkan èyí tọ́ba náà ọba ti ṣe ẹ mọ̀ pé kò sẹ́dá tó lè ṣe bá a bá ti fi wá kọ́ adá afẹ́ni tọ́ba jẹ́ mùsùlùmí èyí tẹ́ fi máa lọ sọwọ́ nù Yorùbá ní owó ìsọnù séèyàn kíyàn tó fowó wa àdánù ọ̀gbọ́dọ̀ di méjì ẹ máa gbé ọ̀nà yín síwájú Ọlọ́run látara ọ̀nà tí òjíṣẹ́ ńlá Ànábì wa sallallahu alaihi wasallam nítorí tá a bá wo al-istihara òun ni talabul khirati fi shay
ihun tá ń pè ní istihara ni kéèyàn bẹ Ọlọ́run kéèyàn tọrọ èyí tó dáa jù nínú nǹkan wàhíyà nígbà tó bá tọ́lábù pé méjì ńlẹ̀ àbọ̀ ọ̀pọ̀ ńlẹ̀ pé wàhíyà Ọlọ́run tọ́lábù èyí tó dáa òun ni kó yàn fún mi nínú gbogbo ohun tó wà lẹ́yìn Allahu akbar. ọ̀nà ilé ayé mi ọ̀pọ̀ àmì ìgbésẹ̀ tí mo fẹ́ gbé yìí kò yé mi èyí tó dáa ń bẹ èyí tẹ̀yìn ò dùn nínú ẹ̀sìn èyí tẹ̀yìn ò dùn nínú ìṣẹ̀mí èyí tẹ̀yìn ò dùn tátùbọ̀ tán mi ọ́ dáa tí ì ní jásẹ̀bù tí ò fo èsì ní kọlọ Ọlọ́run òun ní kí wọ́n Ọlọ́run yàn fún mi Allahu akbar. òun náà ni wọ́n ń pè ní istihara èyàn ò lè wá bẹ Ọlọ́run ọba lérí bẹ́ẹ̀ kọ́ mọ́ sọ̀kalẹ̀ dáadáa Allahu akbar. torí pé gbogbo ẹni tó fẹ́ ṣe nǹkan láyé afọ́jú ni gbogbo ẹni tó fẹ́ gbé ìgbésẹ̀ láyé afọ́jú ni ìdí tó fi jẹ́ afọ́jú ni pé ihun tí ó gbẹ̀yìn ọ̀ràn ni kò mọ̀ kí ni ó kẹ́yìn ìgbésẹ̀ tó fẹ́ gbé kò mọ̀ kí ni tí ó wà padà wá dà kò yé tọ́bọ́ sì ti wá ń sọ fọ́lọ́hun pé wọ Ọlọ́run ìwọ mọ sádi ìwọ ni mo fẹ́ kó yàn fún mi ọba tó wá pè sí di ọ̀ràn ni yóò sìn débi tó dá bákan náà ó ní ìdárọ̀ dẹ̀lẹ̀ ìsánú fílà àmúrin bọ́mọ̀ èdè ènìyàn bá ṣe tán àti hùwà àti gbégbésẹ̀ kan la ya'lamu wajha as-sawabi fihi. la ya'lamu wajha as-sawabi fihi kò mọ̀ èyí tó jẹ́ ìtọ́ bá dé ń bẹ̀ fal yusalli rak'atayn òun ni kọ́ lọ ṣe rákà méjì thumma yad'u Allah lẹ́yìn náà kọ́ bí Ọlọ́run Allahu akbar qa'ilan. tó bá ń bí Ọlọ́run ẹjá ma wá yẹn nẹ̀nẹ́ gbólóhùn tá Nábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ Allahumma Ó ní wọ́n inni lọ́wọ́. astakhiruka bi'ilmika ó ní astakhiruka mọ̀ dá ẹ wá láṣáyàn bi'ilmika pẹ̀lú mímọ̀ ti wọ́n wa ma'na dhalika yas'alu Allah an yakhtara lahu. ìtumọ̀ bẹ̀ ọkọjá pé Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ń sọ fọ́lọ́run pé wọ Ọlọ́run yàn án fún mi kò séyìí tó yé mi nínú ọ̀ràn mi tí mo lè fi sọ pé èyí ló dáa jù ní èyí tó dáa fún mi ń bẹ̀ wa an yarzuqahu ma fihi khayrun lahu kọ́ wá fi kẹ́mi èyí tí ó jẹ́ oore fún mi nínú gbogbo ohun tó wà wájú mi. bina'an ala ilmihi al-mutlaqa. ẹ̀rí báyìí lérí mímọ̀ ti wọ Ọlọ́run torí mo gbé pé ìmọ̀ Ọlọ́run ọmọ èyí tó da nínú ọ̀ràn ọmọ èyí tó dùn nínú ọ̀ràn ọmọ èyí tàtúbọ̀ tẹ́wọ̀n da nínú ọ̀ràn. wa astaqdiruka bi mo sì qudratik. wá agbára mo wá tìlẹ́yìn agbára sọ́dọ̀ rẹ Ọlọ́run yani pẹ̀lú agbára ti Ọlọ́run ìtumọ̀ ẹbẹ̀ ọkọ̀ já pé atlubul qudrata minka an taj'alani qadiran alayhi. Ọlọ́run mo ń wá agbára lọ́tọ̀dọ̀ ti Ọlọ́run kó o lè ṣe mí ní ẹni tí yóò ní agbára lérí nǹkan tí mo fẹ́ ṣe Allah. tí ó gbà ṣíṣe tí yóò jẹ́ ní tí màá lè ṣe tí ní kú sọ́nà bí èéfín Allah. tí apá mi ọ̀ka tí ń sì ṣọ́ ìtumọ̀ ẹbẹ̀rún. wa as'aluka min fadlika al-azim. mo wá ń béèrè nínú ọlá àti ìwọ Ọlọ́run ọba torí ọlá àti ìwọ Ọlọ́run ọba ọ̀pọ̀ lọ tá a lè ṣàpèjúwe ẹ̀ Allah. Ọlọ́run pọ̀ tiyẹntiyẹn Ọlọ́run ọ̀pọ̀ kọjá èrò ẹ̀dá ọ̀pọ̀ kọjá làákàyè ẹ̀dá kò a lè sọ pé bí báyìí ló mọ̀ fa innaka taqdiru wa la aqdiru. torí pé Ọlọ́run ìwọ ló ní kápá ìwọ ló lágbára èmi ò lágbára àti ní kápá nǹkan wa ta'lamu wa la a'lamu. ìwọ ló sì nímọ̀ èmi ọmọ nkankan ìwọ ló mọ̀ ohun tá a wà nú ẹ̀ lọ́wọ́ èyí tí ó tún gbẹ̀yìn ọ̀ràn wa ìwọ ló mọ̀ kò yé mi. wa anta allamul ghuyub. anta allamul ghuyub ìwọ ló dógóńgó mímọ̀ àwọn ohun tó pamọ́. Allahumma in kunta ta'lamu anna hadha al-amra khayrun li fi dini wa ma'ashi. ìwọ Ọlọ́run tó bá ohun tí mo fẹ́ dáwọ́lé yìí tó bá rí pé ohun tí mo fẹ́ dáwọ́lé yìí khairun li oore ló jẹ́ fún mi fi dini nínú ẹ̀sìn tí mo wa fẹ́ ma'ashi sìn àti ìṣẹ̀mí wa mi aqibati amri àti ìgbẹ̀yìn ọ̀ràn mi ajili amri wa ajilihi léyìí tí ń kánjú ní kánjú ní àdínígbẹ̀yìn. faqdurhu li owó Ọlọ́run ò jẹ́ pàmì ọkà wa ma faqdurhu li ìtumọ̀ bẹ̀ ij'aluhu maqduran li ij'aluhu maqduran li ìwọ Ọlọ́run ṣe nǹkan náà ní un tápà mi ọkà bi an ṣe ní un tu'inani tọ́rọ̀ fún mi alayhi ṣe ní un tó ṣèrọ̀ fún mi bi tápà mi an ọkà tu'inani alayhi bí a ń tún ẹ̀yìn náà ní àlè yìí
nípa pé kó tì mí lẹ́yìn lérí ẹ̀. Allahu akbar. Mo béèrè àtìlẹ́yìn yẹn lérí tí mo fẹ́ ṣe yìí. Mo béèrè ìrànlọ́wọ́ tìwọ Ọlọ́run lérí tí mo fẹ́ ṣe yìí. Mo béèrè agbára tìwọ Ọlọ́run lérí tí mo fẹ́ ṣe yìí. Má jẹ́ ó jù mí lọ. Allah. N tó sọ fọ́lọ́hun nù. Wa an yakuna ma'i kó sì wà pẹ̀lú èmi Ọlọ́run. Ẹ̀rí báyìí. Bákan náà wa astaqdiruka bi qudratika. Ìwọ Ọlọ́run mo sì tún wá agbára wá. Ẹ̀rí báyìí. Àwọn àfáà tún sọ fún wa ibẹ̀ pé ìtumọ̀ bẹ̀. Ay atlubu minka an tuqaddira wa tuyassira lil khayri bisababi qudratika alayhi. Ìwọ Ọlọ́run utlubu minka an tuqaddira. Mo ń fẹ́ lọ́dọ̀ tí ìwọ Ọlọ́run wípé kó pa ìbùbù ẹ̀ fún mi. Wa tuyassira. Kó wá ṣe rọ̀. Kó ṣe ní rọrùn fún mi. Al-khayra bisababi bí ó ṣe mọ̀ àti bí ó ti rí jápá àbí ọkà kó wá pa ìbùbù rẹ̀ kó pèsè ẹ̀ fún mi. Allahu akbar. Kó wá ṣe é rọ̀ kó ṣe ní tí ọ̀rọ̀ mi lọ́rùn. Allahu akbar. Má jẹ́ ó jù mí lọ látara agbára tí Ọlọ́run tó ká gbogbo nǹkan. Subhanallah. Ihun tó sọ fọ́lọ́run ni. Ihun tó gbé síwájú Ọlọ́run ni. Wa as'aluka min fadlika al-azim. Wa as'aluka min fadlika al-azim. Mo wá ń béèrè nínú ọlá àti ìwọ Ọlọ́run tó tóbi. وفي هذا إشارة إلى أن عطاء الرب إنما هو محض فضل منه. Jàmáà èyí ni fi hàn ìpé funfun ẹ̀bùn tọ́lọ́hun bùn ayé. Gbogbo ohun tí ẹnì kọ̀ọ̀kan wá ń béèrè, ẹni ń béèrè owó, ẹni ń béèrè epo, ẹni ń béèrè ọlá, ẹni ń béèrè àgbéga, ẹni ń béèrè mo fẹ́ kọ́lé, ẹni ń béèrè mo fẹ́ dálẹ̀, ẹni ń béèrè mo fẹ́ bímọ, ẹni béèrè mo fẹ́ jẹyàn. Gbogbo ohun tẹ́nì kọ̀ọ̀kan wá ń béèrè láyé tá a ti jẹ́dá ọkùnrin wo obìnrin wa tọ́lọ́hun sì ń ṣe ti kó wá fún lọ́tọ̀ọ̀tọ̀ tí ọ̀jọ́ra wọn tọkùnrin ọjọ́ tóbìnrin tọmọdé ọjọ́ tàgbàlagbà. Ọlọ́run fi hàn wá bẹ̀ pé ọlá ni fóun Ọlọ́run. Allahu akbar. Owó àmọ́ fóun sí nǹkan ìfi sọlá ni. Walaysa li ahadin alayhi haqqun fi ni'amihi. Nítorí pé kò sẹ́dá kan tó ní ẹ̀tọ́ túláàsì kan tí ó wà lọ́dọ̀ Ọlọ́run. Bọ́lọ́run bá fún ọ lọ́lá kìí ṣe túláàsì ó fi ṣọlá ni. Bọ́lọ́run bá pèsè owó fún ọ kìí ṣe pé ọgbọ̀dọ̀ gbà túláàsì lọ́dọ̀ Ọlọ́run fi ṣọlá ni pé kò fún ọ. innaka taqdiru wa la torí wọ Ọlọ́run lọ lágbára bẹ́ẹ̀. wa ta'lamu wa la a'lamu. Kò sẹ́ni tọ́mọ̀ àfiwọ́ Ọlọ́run èmi ọmọ ìwọ Ọlọ́run lọ. Wa ta'allamul ghuyub. Ìwọ Ọlọ́run ọba ló dógóngó mímọ̀ àwọn tó pamọ́. wa fi hadhihi al-kalimati i'tirafun wa iftiqar. في هذه الكلمات اعتراف وافتقار. Tá bá wo àwọn gbólóhùn tá Nábì wa Muhammad sallallahu alaihi wasallam tó tò kalẹ̀ nínú àdúà yìí. A rí pé àkọ́kọ́ ń tá gbọ́dọ̀ mọ̀ ńbẹ̀ ni pé ìdá Ọlọ́run mọ̀ pé òun ni mọ̀ ń ṣe nǹkan. wa iftiqar. Ìdá Ọlọ́run ọba mọ̀ pé òun ló ní nǹkan. Òun ló ní un. Òun ní ṣe un. Ohun tó bá ṣe náà ló ṣe èyí tọ́lọ́run ọba ṣe kò sẹ́ni tí ó ṣe. Bọ́ sáré jù bẹ́ẹ̀ lọ. Ohun tọ́lọ́run lọ́dà. Yorùbá ní bó ti lè wò kí mọ́tò mèrè sátó iwájú ní ọmọ balẹ̀. Allah. Bàbá wù ọ sáré má sọ̀sẹ́ má sọ̀run. Ohun tọ́lọ́run bá lọ́dà náà lọ́dà. Ohun dà kọjá ohun tọ́lọ́run ní ọ̀dà. Káwá mọ̀ pé Ọlọ́run òun ló ń ṣe nǹkan òun ló sì ní gbogbo nǹkan tá à ń béèrè fún. Ohun tá a gbé síwájú òun ló lè yàn. Ànábì gbé e jáde nínú àdúrà yìí. Bẹ́rù kan bá wá ṣe é tó gbé ọ̀ràn rẹ̀ síwájú Ọlọ́run á sì nífẹ̀ẹ́ sí pé lágbájá ọ̀sádìní ọ̀tọ̀ mi wá ọwá mi wá. A sì ti rí inú àdísì kùdì sí pé Ọlọ́run sọ fún Ànábì pé a máa jẹ́ tìjú fóun kẹ́wù tó wọ́n sáàdì òun kọ́ tẹ́wọ́ sóhun kóhun lóhun ọ̀rá ayé àti dáa lóhun òun ò ní nǹkan náà lọ́dọ̀. Ọlọ́run ní mi Ọlọ́run ìṣọba abẹ́ ọba bunibuni lóhun lèmi Ọlọ́run ní ọba bunibuni lóhun ní. Ànábì já dá mọ̀ nínú àdúrà yìí pé a máa dá Ọlọ́run mọ̀ ìdá Ọlọ́run mọ̀ pé àṣọ Ọlọ́run ló ní gbogbo nǹkan òun ní máa ń ṣe gbogbo nǹkan ohun tó bá ṣe náà ni ó yanjú. Waftiqar ìjẹ́wọ́ ara ẹni fọ́lọ́run yẹnyẹn ìyẹpẹrẹ ara ẹ pé mi ò ní nǹkan kan pé tálíkà Ọlọ́run ni mí Ọlọ́run kò sí nǹkan kan tí mo dá ní gbogbo ibi tí mo bára mi lé ní ìwọ ni gbogbo èyí tí mo sì tún fẹ́ náà ìwọ ni èyí tó kù tí ìtumọ̀ ìwọ ni ìwí bẹ́ẹ̀ fọ́lọ́run náà ni ìwí gbólóhùn ìjáde lẹ́nu.
اعتراف بأن العلم المطلق والقدرة Bí gbogbo ohun tí ń jẹ́ ìmọ̀ المطلقة tó لله yanjú gbogbo ohun tó wà lẹ̀ Ọlọ́run وحده ló ní. وفيه Agbára اعتراف tó lè yanjú gbogbo ohun tó wà lẹ̀ Ọlọ́run ló ní. Ìmọ̀ kárí iṣẹ́ Ọlọ́run ló ní. Agbára kápáká Ọlọ́run ló ní. Kọ́ wa gbé síwájú Ọlọ́run. Ọ̀dọ̀ ọwọ́ ọkùnrin wa, ọ̀dọ̀ ọwọ́ obìnrin wa, الله أكبر. gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa lẹ́yìn. Ẹ jẹ́ á darí ọ̀ràn gbogbo ohun tá a bá gbé nígbésẹ̀ ká darí ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. Ká ṣe àdúrà yìí. Kò ju rákà méjì lọ lẹ́yìn àlọ́ àlá. Ká ṣe rákà méjì. Lẹ́yìn tá a bá sálámà tán, ká wá ṣe àdúrà yìí. Ó lẹ́tọ̀ọ́ fún Mùsùlùmí kó ṣe àdúrà yìí, kó ha àdúrà yìí kó fi máa bẹ Ọlọ́run lérí gbogbo nǹkan tí ó bá dáwọ́lé. Gbogbo nǹkan tí bá ń kó ìdààmú bá nínú ẹ̀mí, tó ń fa ìròyìn inú ọpọlọ tí ọjọ́ ó ní sinmi, kó gbé síwájú Ọlọ́run. Bó bá gbé síwájú Ọlọ́run, ọba tó ṣe é fún náà yóò fọ̀nà mọ́ ń pa ẹ̀. Torí pé lẹ́yìn ìgbà tó bá sọ àwọn gbólóyìn, ọba tó ní yóò wá yọ sí, yóò jẹ́ kọ́rọ̀ náà mọ́. Torí pé wọ́n bá dá azalẹ̀ tẹ̀ká lẹ́yìn ìgbà tó bá jẹ́wọ́ rẹ̀ pé wọn ò já mọ́ nǹkan kan níwájú يسأل الله أن يكتب ويقضي ويقدر له الخير وأن يجعله مقدورا له. lẹ́yìn ìgbà tó jẹ́wọ́ rẹ̀ fọ́lọ́run, ó tún wà nú àdúrà náà pé ìwọ Ọlọ́run, oore tí mo fẹ́ dáwọ́lé, àbí iṣẹ́ tí mo fẹ́ ṣe, ìgbésẹ̀ tí mo fẹ́ gbé, ìwọ Ọlọ́run, ohun tí mo bèé ni pé an yaktuba wa yaqdiya wa yuqaddira lakal khayr. Ìwọ Ọlọ́run, mo fẹ́ kó pa ìbùbù ẹ̀ àtàsìkò tí ń lò àti bí ó ṣe jẹ́ oore ibẹ̀ ní kó jẹ́ ń rí. Jẹ́ ń fojú gan ni, jẹ́ ń jọrọ ẹ̀, jẹ́ ń jẹ oore náà, jẹ́ kí adùn jẹ́ tèmi ń bẹ̀. Bákan náà wa an yaj'alahu maqduran lak. Kọ́lọ́hun wá ṣe ń tọ́ fẹ́ ṣe, bí ní àjò lọ fẹ́ rìn, bọ́mọ lọ fẹ́ ṣe gbéyàwó fún, bọ́mọ lọ fẹ́ sìn lọ lé ọkọ. Bákan náà àbíwọ̀ náà lọ fẹ́ gbéyàwó àbí ọfẹ́ relé ọkọ. Kọ́lọ́hun ó ṣe ẹni tápá rẹ̀ ọkà, kó ṣe ní tí apá rẹ̀ ọkà, kó ṣe ní tí ó lè yanjú. Ẹ̀rí báyìí ó sì máa wá sọ fọ́lọ́hun, kọ́lọ́hun gbé gbogbo ohun tó bá pamọ́ tó jẹ́ aburú, kọ́lọ́hun gbé kó, kọ́lọ́hun gbé kó. Ìṣọkùnrin ìṣobìnrin, àdúrà iná Ànábì wa Muhammad sallallahu alayhi wa ó fi sallam. kọ́ wa. Èyí tó bá wá lè jẹ́ aburú mẹ́ tí ìwọ Ọlọ́run mọ̀ pa burú ni, afẹ́kọjá sí pé ìwọ Ọlọ́run kó gbé kó, kọ́ wá fẹ́ ìtọ́ dáa fi pààrọ̀, kò sì fàlùbáríkà sí abẹ́ Ọlọ́run. Gbogbo tẹ́nì kọ̀ọ̀kan wa náà bá máa dáwọ́lé ọ̀nà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam já máa ṣàṣeyege, Àmín. ká máa ṣàṣeyìn. Àmín. Ọlẹ́tọ̀ fún gbogbo ẹ̀tọ́ bá jẹ́ Mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, kọ́lọ̀ kọ́ báwo la ti ń ṣe salatul istikhara, náfílà tá a máa ń yàn, ẹ̀bẹ̀ Ọlọ́run tá a máa ń ṣe tá a fi máa ń ní kọ́lọ̀ wọ́n yàn fún ni. Ọ̀dá púpọ̀ nínú ìgbésí ayé yìí, Ọlọ́run wọ́n sàkọ́ wa máa ń ṣe. Àmín. Káwà kákọ́ yàwó kákọ́ àwọn ọmọ, Ọlọ́run ó ṣe orí ọ̀tún ẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa. Subhanallahi wa bihamdihi, subhanallahi al-azim. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر